Ẹ bá mi yìn, ẹ bá mi yìn ọba ọ̀run, ọba tó mú mi wá láàyè. Ẹ bá mi yìn bàbá, ẹ bá mi yìn, ẹ bá mi yìn bàbá mi, ọba tó mú mi wá láàyè. Ẹ bá mi yìn bàbá. Èmi inú àwọn wòlíì mímọ́ agbẹ́yìnga torí pé ìní Ọlọ́run. Àìkú tí ń gbénú ìmọ́lẹ̀ ayé yàn torí pé ẹ dára sí wa. Ìmọ́lẹ̀ tó ju ìmọ́lẹ̀ lọ, ìmọ́lẹ̀ tí gbogbo ìmọ́lẹ̀ ayé ń wárí fún. Agbára tó ju agbára lọ, ẹ̀rù tí ń gbé ẹ̀rù mì, ẹ̀rù tí ń dẹ́rù bẹ̀rù, ẹ̀rù tó mú kí ẹ̀rù máa sá kàbàkàbà, ẹ̀rù tí gbogbo ẹ̀rù ò lágbára lórí rẹ̀. Ọlọ́run àwọn ọlọ́run lorúkọ rẹ̀. Ó ní kí ni ó ṣe ọ́ òkun tó fi sá Jódánì tún rí ó padà sẹ́yìn. Ó ní kí ló ṣe ọ́ Jódánì tó fi padà sẹ́yìn. Ó ní kí tiẹ̀ ló sẹ́yìn òkè tẹ́ fi ń fò bí àgbò láwọn òkè kéékèèké sí fò bí ọ̀dọ́ àgùntàn. Olúwa àwọn olúwa ló jáde, ẹ̀rù ńlá ẹni tó sọ̀ orí òkè Sinai. Ó ní èéfín àti iná sì gbalẹ̀ kànkànkàn. Ọlọ́run àwọn ọlọ́run, ẹni tí ohùn rẹ̀ lásán sán àrá. Ayérayé lorúkọ rẹ̀. Mínú àwọn wòlíì mímọ́ àpáta Ísírẹ́lì, ìmọ́lẹ̀ kan ṣoṣo tí òkùnkùn ò lè borí rẹ̀. Ẹ̀rí àwọn wòlíì. Ọlọ́run àwọn ọlọ́run lorúkọ rẹ̀. Ògo ní fún Ọlọ́run lókè ọ̀run. A yìn ọ́ torí pé ẹ dára sí wa. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run ní gbogbo ibi tí ẹ ó ti máa gbọ́ mi láàárọ̀ yìí. Wípé a kú ọ̀sán, ẹ kú àárọ̀, ẹ kú àṣálẹ́ ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ wà. Ilé wa ti dára, ọ̀dẹ̀ wa sì tòrò, èṣù ní dàrú. So mo dúpẹ́ lọ́wọ́ wa, gbogbo àwa tá ń wò wá, àtàwa tá ń tẹ̀lé wa. Lórúkọ Jésù mo gbàdúrà oore ọ̀fẹ́ àlàáfíà Elédùmarè yóò sì máa bá wa gbé. So mo dúpẹ́ lọ́wọ́ wa. Àwọn kan wọ́n wá àyè láti máa wò wá, àwọn kan ti ráàyè láti máa wò wá. Gbogbo yín pátá Ọlọ́run ọ̀run yóò dára pẹ̀lú yín. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ lọ́dọ̀ yín ni wípé ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń wo program yẹn, ẹ máa bá mi share rẹ̀. Àwọn kan nílò rẹ̀ gan, mo serious. Àwọn kan nílò rẹ̀ gan, àwọn kan nílò rẹ̀ gan. Má bá mi share rẹ̀ kó máa fi tó àwọn míì létí. So àwọn náà ó máa rí látọ̀dọ̀ rẹ̀, àwọn náà ó dẹ̀ máa share rẹ̀ láti bẹ̀ lọ. Yóò máa kan àwọn tó yẹ kó kàn lọ́wọ́, yóò sì máa dọ́dọ̀ àwọn tó yẹ kó dé. Ọlọ́run yóò rán wa lọ́wọ́. Wá gbọ́, bí ewu ti wù kó pọ̀ tó, ewu ayé ò ní wù ọ́ o. Bí ibi ti wù kó pọ̀ tó, ibi ò ní kángun sí ọ. Wò lábẹ́ bó ti wù kó rí, ìyà lè máa jẹ àwọn èèyàn káwọn èèyàn máa ké lórúkọ Jésù. Ò ní bá wọn jìyà, ó sì ní ráhùn bí Olúwa ti wà tẹ́mi rẹ̀. Ọlọ́run yóò máa bọ̀, yóò máa pèsè fún àìní rẹ̀. God bless you. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo fẹ́ ká sáré wo ibi méjì tàbí mẹ́ta nínú ọ̀rọ̀ Ọlọ́run. So ní báyìí, mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá kan, akọ́kíní kan lọ́ńdọ̀ ni ẹ̀dá ò yẹ kó máa gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n kí ló mú wa gbàgbé? Tó fi jẹ́ wípé kìkì ẹni tó bú wa láti 50 years wọ́n dẹ̀ rántí. Ṣùgbọ́n bàbá sọ̀rọ̀ Ọlọ́run láàárín ọ̀sẹ̀ kan, ẹlòmíì ti gbàgbé ní ẹ̀yìn ọ̀sẹ̀ tó kọjá. Ṣé yóò ní kó máa kó sórí ni? Má jẹ́ kí n tàn ọ́. Ohun tó yẹ kó kó sórí jù bá lọ. Ṣùgbọ́n ìdí tí ò fi rántí ni wípé ẹnìkan náà dáadáa yìí ní kọ́ńtírì ìtẹ̀ ní. Bọ́ kọ́ńtírì ò jẹ́ kó gbàgbé ẹni tó bu ọ wáyé. Ó dá kọ́mẹ́ǹtì síbẹ̀ yẹn. Kí ni ìdí tí èèyàn fi rántí ọ̀rọ̀ Ọlọ́run? Màá padà sọ̀rọ̀ yìí lórí kí n má bàa gbà wá lásìkò. Mo fẹ́ kó o fi kọ́mẹ́ǹtì ẹ̀ sálẹ̀. Kí ni ìdí tí èèyàn fi rántí ọ̀rọ̀ Ọlọ́run? Kí ni ìdí tí èèyàn fi rántí ọ̀rọ̀ Ọlọ́run? Má bá mi sọ pé dáadáa yìí o. Má bá mi sọ wípé torí wípé Nàìjíríà bó ṣe rí o. Torí pé bí Nàìjíríà ṣe rí yẹn náà ló rántí níjọ́ tó ṣègbéyàwó. Ó wá ń pàtàn fọ́mọ 50 years pé níjọ́ ìgbéyàwó rẹ̀ lágbájá báyìí bú ọ. Ṣùgbọ́n ìwàásù táwọn à ń jọ ìgbéyàwó, ọmọ gbàgbé kó béèrè fún mọ́mì mi. Kí ni tọ́pìkì ìwàásù ìjọ ìgbéyàwó yín kí n ti ẹ̀ wò bó ṣe rí? Ọlọ́run yóò rán ọ lọ́wọ́. Ṣùgbọ́n ò gbàgbé èébú. Àmọ́ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, gbogbo ẹ̀yin tẹ́ fòye bá mi lọ́gbà tó mọ ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ráàyè ka Bíbélì, ẹ bá mi fi kọ́mẹ́ǹtì yín sísàlẹ̀. Kí ni ìdí tí a fi ń gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run? God bless you. À ń sọ nípa ohun kankan lọ tí a pè ní àdúrà tó lágbára. À ń sọ nípa àdúrà. So wọ́n sọ pé àwọn nǹkan kan ni mo ti dánu dúró níjọ́ yẹn. Àmọ́ lónìí, a sọ nípa wíwá pẹ̀lú ìgboyà sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ tàbí rántí níjọ́ yẹn. Gbàyàn sí ìwé Hebrew. Ohun kankan kan yìí dé ṣẹlẹ̀ bóyá network
àfi gbáwó tó bá dáwọ́ dúró mọ́nítọ̀ kò nídìí ẹ jẹ́ ká dúró ń bẹ̀. So ó wu Ọlọ́run ni ó fi dédé dá dúró. So ẹ jẹ́ ká wo ìwé Hebrew 4. Èèyàn lè wá síwájú Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ pé ká wá. Ó ní ẹ wá, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹ wá, wá pẹ̀lú ìgboyà síbi ìtẹ́ oore ọ̀fẹ́. So èèyàn lè wá pẹ̀lú ìgboyà síwájú Ọlọ́run. Hebrew kìíní yẹn ná, Hebrew 4. Ẹ jẹ́ ká wo Hebrew orí kẹrin. Ẹ bá wo ẹsẹ̀ ìkẹrìnlélógún rẹ̀, Hebrew 4. Mo fẹ́ ká ṣe kánkán Hebrew 4 verse 16. Hebrew 4:16. Nítorí náà, ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kí a lè rí àánú gbà kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Ó ní ká lè rí àánú gbà káwa gan tún lè ran èèyàn lọ́wọ́ lákòókò tó wọ̀. Ṣẹ̀rí báyìí pé wá síwájú Ọlọ́run pẹ̀lú ìgboyà, wá pẹ̀lú ọkàn akin. Báwo lèèyàn ṣe lè wá pẹ̀lú ọkàn akin? Ó ní wípé nígbà tó bá ń bọ̀, gbàgbọ́ wípé àdúrà rẹ, ọ̀rọ̀ rẹ ti dayọ̀. Gbàgbọ́ wípé èsì àdúrà rẹ ti tẹ̀ ọ́ lọ́wọ́. Tó ní ìgbàgbọ́, ó lè rí ẹnikẹ́ni tí ó sọ fún ọ wípé síbi àdúrà ló ń lọ tó múra kankan. Ẹ̀mí kan ti wọnú ẹ̀ nìyẹn. Tètè sọ fún wípé ibi àdúrà mò ń lọ. Ìwọ tó ò fẹ́ lọ bí àdúrà, ò ń bọ̀ wá bá mi ṣe testimony. Yes. Ó ní ẹrú tó ń lé ní lọ́wọ́ láti tún ran ẹ lọ́wọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ó ní àti sísúnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ máa súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run. Ìwé Hebrew orí kẹwàá ẹsẹ̀ 22 ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹ tún máa súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run dáadáa. Ẹ máa súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run dáadáa. 10:22. Ó ní nípa ìgbàgbọ́ ní Jósẹ́fù nígbà tí ó ń kú lọ, ó rántí ìjáde lọ àwọn ọmọ Ísírẹ́lì, ó sì pàṣẹ ní ti àwọn egungun rẹ̀. Ṣẹ̀rí báyìí. Nípa oore ọ̀fẹ́, nípa ìgbàgbọ́. So that means ó nígbàgbọ́ pé àwọn máa dé ilẹ̀ ìlérí ẹni tó wà tí ò tiẹ̀ nírètí. Àkókò tí Jósẹ́fù ń pàṣẹ pé wò, Ọlọ́run ó tú yín lẹ́ o, yóò mú yín mọ̀nà kíní o, tó ń bá ti kú ẹ má sìn síbi yìí o. Ilẹ̀ yẹn tí Ọlọ́run promise yín ni kẹ́ ẹ gbé òun lọ, kó ń lọ kẹ́ lọ sin òun sí. Kódà kó ń ti dé egun, ó sì ní ìgbàgbọ́ síbẹ̀. Àbẹ́ẹ̀ rí ni. Ó nípa ìgbàgbọ́ Jósẹ́fù tó sọ wípé ibi tí ẹ fẹ́ sin tó ń lọ, ẹ ṣe kíni, ẹ gbé òun lọ bẹ̀. That means ilẹ̀ Kénáánì tí Ọlọ́run sọ pé òun fẹ́ jogún fún wọn, ẹ gbé ìgbàgbọ́ ló fi sọ. So ṣé ìwọ náà ní ìgbàgbọ́ débẹ̀? Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ wá síwájú Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́. Lórúkọ Jésù dára fún wa. Ẹ̀wọ̀n kan ní wá náà ní ewu kí nǹkan sáà lọ. Ẹ má ṣe bá ń lọ lé Ọlọ́run mọ́. Ẹ jẹ́ ká lọ lé Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ wa, yóò dára fún wa. So ní báyìí mo fẹ́ ká fò fẹ̀rẹ̀ síbì kan. Ó ní àwọn ìdí fún àdúrà. Àwọn ìdí fún àdúrà. Lónìí a ní lè lo táìmù tó pọ̀, ṣùgbọ́n mọ̀ pé tí n bá tún padà wá, a lo táìmù tó pọ̀ dáadáa. Torí a ní àwọn kankan ṣe àti wípé àkókò àdúrà wa rèé àti àkókò òpin ọdún kò lọ lọ́wọ́. Tá bá rántí fídíò tí mo ṣe kọjá, a rí wípé ohùn mi ó dàbí pé ó ṣe díẹ̀, ṣùgbọ́n ní ìsìn nínú àdúrà yẹn náà ni ohùn yẹn tó ti tò padà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So ní báyìí àwọn ìdí fún àdúrà. Bíbélì fún wa ní àwọn ìdí díẹ̀ tí kò rújú tí ó fi yẹ kí àwọn onígbàgbọ́ gba àdúrà. Ṣẹ̀rí báyìí inú mi dùn tí máa wòyàn lórí social media tí máa ń ṣàṣe tó bá ti wá ń ta ko Jésù. Ẹ̀rín rẹ̀ kàn máa ń pa mí torí ìgbà tí ó gbàgbé tó sùn mẹ́fà ó ti ṣẹ̀sìn. Yes. Àwọn tó gba tiẹ̀ ó sì máa rí tiẹ̀. So ìdí nìyẹn. Tẹ́ bá rí pé àwọn akẹ́kọ̀ọ́ ò ní ìdí, mo máa ń sọ fún wa pé Jésù Kristi táwa ń sìn, ẹni táwa dúró tì, ẹni tá à ń tẹ̀lé, ó ní agbára débi pé ò lè dà fún. Alágbára ni. Orúkọ rẹ̀ gan ní agbára, ò lè dà fún. Yóò dà fúnra rẹ̀. So tí máa ń wo sí èèyàn tí wọ́n ti máa ń mẹ́nu àti ń sọ̀rọ̀ sí Jésù fúnra wọn ká máa wo báyìí pé bàbá mi ẹ̀san fẹ́ dọ́dọ̀ rẹ̀ padà. Ohun tó ń ṣe tó ń wu àwọn èèyàn tá fi ń wù ọ́, ó tún ṣe tó fi tẹ́. Yes. So àánú ṣe ní gbogbo àwọn tó bá ń ṣe irú ẹ̀ káyìn tí lọ ronú pìwàdà. Káyìn tí lọ ronú pìwàdà. Àánú wọn máa ń ṣe mí ni. Mo ti rí ẹnìkan tó ní ẹ̀bùn dáadáa àti sọ̀rọ̀. Mi ò ní dárúkọ anybody torí ibi tí mo wà.
Ó ní ẹ̀bùn dáadáa. Mo máa ń wò ó, kódà mo like ẹ̀. Bó ṣe tán èṣù bá tì í, ló bá bẹ̀rẹ̀ sí pẹ̀lú Jésù. Láti ibẹ̀ lọ báyìí. Àwọn mo wá tún wá àwọn tó ń sọ pé àwọn gba tẹni tó wí dá, wọ́n ṣe tó ń bú padà. Tán, Jésù tún dé sínú yóò dára fún wọn. Ọmọ Ọlọ́run. Ìkóríta tó bá wà, Jésù bá lágbára. Ṣàkíyèsí tí mo ń sọ yìí láti ṣe kò lágbára láti yọ ọkùnrin ewu. Yẹ kó gbàdúrà ni. Ìdí nìyí tí mo fi mẹ́nu lọ bí. Yẹ ká ṣe kíni ká gbàdúrà. Wow. Ní àkókò àti ìṣáájú, Ọlọ́run pa á láṣẹ fún àwọn onígbàgbọ́ láti gba àdúrà. Àṣẹ láti gba àdúrà wà lẹ́nu onísáàmù. Tẹ̀ báyìí, a fún un ní àṣẹ láti gba àdúrà. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo 1 Corinthians ká tó wo sáàmù yẹn. 1 Corinthians 16 verse 11. Ìwé Kọ́ríńtì kìíní, orí kẹrìndínlógún, ẹsẹ̀ ìkọkànlá. Ó wù mí kí n lè tọ́jú mẹ́rin sí ṣùgbọ́n mo ń wo bí mo ṣe ń bá a lọ yìí. 1 Corinthians 16 verse 11. Orí kẹrìndínlógún, ẹsẹ̀ ìkọkànlá. Torí náà, kí ẹnikẹ́ni má ṣe kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n ẹ sìn jáde lọ́nà àjò ní àlàáfíà kí òun kí ó lè tọ̀ mí wá nítorí tí èmi ń wo ọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn arákùnrin rẹ̀ ṣùgbọ́n àti Àpólò arákùnrin wa mọ́bẹ̀ pẹ̀lú púpọ̀. Arákùnrin wa mo bẹ̀ ẹ́ púpọ̀ kí ó tọ̀ yín wá pẹ̀lú àwọn arákùnrin ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ rẹ̀ rárá láti wá nísinsìnyí ṣùgbọ́n òun wá nígbà tí ó bá ní àkókò tí ó wọ̀. Praise the Lord. Ẹ gbọ́ nǹkan tó sọ bẹ́ẹ̀. À ń sọ nípa onídé Tímótì bí Olúwa bá dé. Ẹ jẹ́ kí ó wá lọ́dọ̀ yín láì bẹ̀rù nítorí òun ṣe iṣẹ́ Olúwa bí èmi pẹ̀lú ti ṣe. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. So ẹ wo àṣẹ yẹn. A fún wa láṣẹ, a fún onísáàmù láṣẹ láti gbàdúrà. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ níbí. Paul apostle ó tún sọ fún wọn. Ó rán wọn létí kán lè ṣe kíni, kán lè fi àdúrà ràn lọ́wọ́. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé onísáàmù yẹn wí. Orin Dáfídì 105 verse 4. Orin Dáfídì 105 verse 4. Orin Dáfídì 105 verse 4. Orí karùnléní-ọgọ́rùn-ún àbí ẹsẹ̀ ìkẹrin. 105 verse 4. Ó ní ẹ máa wá Olúwa àti ipá rẹ̀. Ẹ máa wá ojú rẹ̀ nígbà gbogbo. Ẹ wá Olúwa àti ipá rẹ̀. Ó ní ẹ wá ojú rẹ̀ ní gbogbo ìgbà. Ṣé rí pé àṣírí yẹn wà pẹ̀lú ẹ̀? Ẹ wá Olúwa àti ipá rẹ̀. Ẹ wá ojú Olúwa ní gbogbo ìgbà. Ọmọ Ọlọ́run. Àkókò ní fún wa o. Káwa náà wá ojú Ọlọ́run. Ẹ wá ojú Ọlọ́run. Ẹ wá ojú Ọlọ́run. Mo máa sọ fún wa. Jésù wá sáyé, ó ní káwọn èèyàn tẹ̀lé òun. Kì í ṣe pé ó dá ẹ̀sìn kalẹ̀. Bíbélì sọ pé ní Áńtíókù àti wọ́n pe Kristẹni ní Kristẹni. A pe Kristẹni ní Kristẹni ní Áńtíókù kì í ṣe ìgbà Jésù wà lórí ilẹ̀. Àwọn tó dá ẹ̀sìn nílẹ̀ wọ́n sọ orúkọ. Ẹ wo ẹni bá dá chọ́ọ̀chì kalẹ̀, a sọ chọ́ọ̀chì yẹn lórúkọ. Orúkọ yẹn làwọn yóò fi máa pe chọ́ọ̀chì yẹn. Tí ò bá tẹ̀sí láyé mọ́, orúkọ yẹn fi máa pe Jésù Kristi. Ó ní ẹ tẹ̀lé òun. So wọ́n pè wọ́n ní àtẹ̀lé Kristi, àwọn ọmọlẹ́yìn Kristi. So ó ní bí mo ṣe ń wẹ̀, ẹ máa ṣe kíni? Ẹ máa kọ́ ìwà mi. So bẹ́ẹ̀ bá ti kọ́ ìwà mi, tẹ́ ẹ kọ́ ìṣe mi, ẹ kọ́ ìwàásù mi. Tẹ́ bá ti kọ́ ìwàásù mi tán, ó yá ẹ máa fi kọ́ àwọn èèyàn. Olófin náà ìwé Mátíù, ó ní ẹ lọ sí gbogbo ayé, ó ní ẹ lọ sí orílẹ̀-èdè gbogbo, ó ní ẹ máa baptisi wọn ní orúkọ Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Ẹ máa ṣe kíni? Ẹ máa fọ̀rọ̀ mi lọ̀ wọ́n. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ṣùgbọ́n ẹ wá wò lónìí. Àwọn kan ti fẹ́ máa dà pọ̀ mọ́ ẹ̀sìn. Ẹ̀sìn kọ́. Ẹ̀sìn wà o nínú Kristẹni. Àwọn kan wà tó pé ẹ̀sìn náà ń ṣe. Ṣùgbọ́n àwọn èèyàn ń pè wọ́n ní Kristẹni náà.
No, àwọn ọmọlẹ́yìn Kristi wọn à ṣẹ̀sìn. Kí ó dára fún wa. Àwọn ọmọlẹ́yìn Kristi wọn à sí kíni, wọn à sí ẹ̀sìn. Nínú Kristẹni tí n bá sọ pé ó pín sọ́nà méjì, àwọn kan ò ní irọ́ ni. O ò lè rí Kristẹni kó máa forí balẹ̀ fún ohunkóhun. O ò lè rí Kristẹni kó máa kí ló fẹ́ forí balẹ̀ fún? Jésù lágbára láti ṣe ohunkóhun fún un. Ẹni tó lágbára láti gbani là, ṣé kò lágbára láti wòye ìsàn ni? Okay? O ò lè rí Kristẹni kó máa wọ́gbọ́n kan tán sí, kó máa lọ́dọ̀ Sátánì, kó máa lọ́dọ̀ Ọlọ́run. No. So àwọn ni mo fẹ́ pé ìrìn àjò yẹn pín sí ọ̀nà méjì. Àwọn kan wà nínú Kristẹni tó kọ́ àwọn ọmọlẹ́yìn Kristi, àwọn kan ń ṣẹ̀sìn. So ìdí nìyẹn tẹ́ fi rí àwọn tó ń ṣẹ̀sìn. Àwọn yẹn ń ṣẹ̀sìn ṣùgbọ́n kì í ṣe ẹ̀sìn. Torí kò ní òrìṣà kankan tó ń sìn. Ẹlòmíràn lè gbókúta kalẹ̀ kó máa sìn. Yes. Òun ń ṣẹ̀sìn nìyẹn. Ṣùgbọ́n ẹni tó ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó sì fẹ́ kọ́ ẹlòmíì tó sì múra sí ojú ọ̀nà ìjọba ọ̀run, àwọn yẹn ò ṣẹ̀sìn torí pé wọ́n fi ìwà jọ Kristi. Tí òní Jésù fi sọ pé ìwé Àìsáyà tí gbogbo ayé bá gbọ́ ti Kristi, ẹ ò ní rí kí orílẹ̀-èdè máa jagun. Ìjọ wo lẹ gbọ́ terrorist, Christian terrorist? Kò sí. Ọmọ Ọlọ́run. Ohun tí mò ń sọ fún wa yé mi. Kí ni ìdí ni wípé tí wọ́n máa ń darú dúdú pọ̀ mọ́sápàtì láti fi dàífàtì ọkàn rẹ, má jẹ́ ká dàífàtì ọkàn rẹ o. Àwọn kan dá gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn, kán lè ṣe kíni, kán lè dèrè ọkàn rẹ kúrò níwájú Kristi. Má jẹ́ ká dàpọ̀, ó yàtọ̀ síra wọn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àwọn wòlíì ṣe báyìí. Àwọn ìdí díẹ̀ tó fi rújú, òní tí kò fi rújú. Ó ní àkókò àti ìṣáájú. Ọlọ́run pa láṣẹ fún àwọn onígbàgbọ́ láti máa gbàdúrà. Àṣẹ láti gbàdúrà wà lẹ́nu onísáàmù. Àṣẹ láti gbàdúrà tó wà lẹ́nu àwọn wòlíì. Ọlọ́run tún fi sí wọn lẹ́nu pé ẹ ṣe kíni, ẹ gbàdúrà. Isaiah 55. Isaiah 55 verse 6. Isaiah 65 verse 6. Isaiah 55 verse 6. Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tí ó wà nítòsí sẹ́lẹ̀. Ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tí ó wà nítòsí. 55 verse 6. Pé ká wá Ọlọ́run nígbà tá a lè rí, ká pè é nígbà tó wà nítòsí. So náà mò ń sọ fún wa. Ọlọ́run wa ẹni tó yẹ ká pè ní, ẹni tó tó pè ní, ẹni tó tó ní gbà ní, ẹni tó tó ní yọnú ogun ní, ẹni tó tó ní yọnú ewu ní. Kí wá ló dé? Ẹnìkan wá ló mọ̀ rí Kristi lánàá ń fún gbàjọ wá ń jà. Ó nídìí àti jà fún. Ó lè gbéra ẹ̀ ń jà. Ẹ wọ ọkùnrin kan, Pétérù, nígbà tí wọ́n fẹ́ mú Jésù, Pétérù fà idà yọ. Kí ló ṣe? Ó fẹ́ bẹ́ ọmọ Kéfà lórí. Bóyá ọmọ Kéfà dé jẹ ni, àfi háù ló bá mẹ́tì rẹ̀ bọ́lẹ̀. Jésù wá wò ó, Pétérù, èwo ló ń ṣe yìí? Ìwọ rò pé bàbá mi tí ń bẹ lọ́run mi ò lè ké pè ní kó sì sọ àwọn léjíónì áńgẹ́lì sọ̀kalẹ̀ ká sì gbà mí lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí? Ṣó rò pé mi ò lè pa àwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ ká pa àwọn èèyàn wọ̀nyí run ni? Mo mọ̀ọ́mọ̀ fẹ́ fẹ̀mí mi lélẹ̀ ni kí n bá padà, kí n lè fi ra ẹ̀yìn padà. So nítorí náà Pétérù fi idà rẹ̀ padà bọ̀ sípò. Tí orí àwọn tán fẹ́ mú gbà náà bá pé wọ́n wò ó nígbà tó fi lọ, wọ́n ò sí nǹkan kan sí. Ó sì fúnra rẹ̀ mú etí yẹn lẹ̀lẹ̀, ó sì tún fi yẹ̀pẹ̀ sí, ó sì tún fi mọ sámọ̀, ó sì tún fi mọ etí padà. Etí tún padà sí ààyè rẹ̀ débi wípé etí yẹn padà kò lójú apá. So ìgbà yẹn orí wọn ò lè pé ẹni tó ṣe báyìí ó yẹ kó lè máa wọn. Ó lè mọ̀ pé mo ti invite yẹn rí tó ń sọ fún mi pé wọ́n lágbára láti túlẹ̀, Olúwa ò fún wọn lágbára láti dèèyàn. Mo wá wò pé kí ni eléyìí sọ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run. Mo wá pé lóòótọ́ Olúwa rán wọn lọ́wọ́
wọ́n tú àwọn èèyàn lẹ̀, wọ́n tú àwọn èèyàn lẹ̀, ṣùgbọ́n wọn ò lè dé àwọn èèyàn. Ìdí nìyẹn tó fi ń kẹ́gbin bá wọn. Mo wá dákẹ́. Mo pòwe kan fún ọjọ́ yẹn. So ohun tó ṣẹlẹ̀ sáwọn Fárísì ìjọ́sí rèé. Ẹ̀mí tó wà nínú wọn rèé pé Jésù lè túlẹ̀ ni, kò lè gbára rẹ̀. Ohun tí mo wá fi dá lóhùn ni wípé nílẹ̀ Yorùbá lèmi èmi máa ń pòwe dáadáa pé agbọ́mọlà tá ń sá lọ bá ó lè gbá ọmọ pa. Ṣùgbọ́n ẹ ò ní rágbọ́mọlà kó gbọ́mọ pa, torí ìdí ni wípé yóò máa wò pé sọ̀wọ́ abásẹ́ǹdé ni. So pé èèyàn wá fẹ́ gbin lọ yàn kò í sòpin ẹ̀dá. Ọlọ́run yóò ràn wá. Ibẹ̀ kọ́ mò ń lọ, mò ń bọ̀ wá bẹ̀. Mò ń bọ̀ wá bẹ̀. Gbogbo wa pátá gbádùn Kristi lórí péjì. Mò ń bọ̀ wá bẹ̀ ńjọ́ kan tó lọ́ bá tún darí mi lọ bẹ̀. Ó mọ̀ pé nígbà tó bá gba ẹ̀gbin mọ́ra, nígbà yẹn ògo máa ń tàn. Àwọn tó gba Jésù gba ẹ̀gbin mọ́ra tá fi dórí igi àgbélébùú. Ohun tó fẹ́ ká mọ̀ lórí ilẹ̀ ayé nìyẹn. Ó sọ wípé wọn lè fẹ́ gbin lọ. Bẹ́ẹ̀ ni ìyà máa pọ̀ tó. Bí ìyà ò bá sì pọ̀ àti débi ògo lágbára. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo fẹ́ ká wo ibì kan kó tó di pé mo dá ẹni tó fẹ́ lọ 5 minutes sí. Ìwé Amos 5, Amos orí 5. Ẹ bá mi wo ẹsẹ̀ Amos orí 5. Ẹ bá mi wo ẹsẹ̀ ìkẹrin sí kẹfà. Amos 5. Ẹ bá mi wo ẹsẹ̀ ìkẹrin sí kẹfà. Amos orí 5, ẹsẹ̀ ìkẹrin sí kẹfà. Amos 5, verse 4 to 6. Ó ní nítorí báyìí ni Olúwa wí fún ilé Ísírẹ́lì, ẹ wá mi ẹ̀yin ó sì yè, ṣùgbọ́n ẹ má ṣe wá Bẹ́tẹ́lì, bẹ́ẹ̀ ni kí ẹ má wo inú Gígálì lọ, ẹ má sì rékọjá lọ sí Bíásíbà, nítorí lóòótọ́ Gígálì yóò lọ sí ìgbèkùn, Bẹ́tẹ́lì yóò sì di asán. Ẹ wá Olúwa ẹ̀yin ó sì yè, kí ó má bàa gbilẹ̀ bí iná ní ilé Jósẹ́fù, a sì jọ̀run tí kì yóò fi sí ẹnìkan láti pa ní Bẹ́tẹ́lì. Ó ní ẹ wá Olúwa ẹ ó sì yè. Àpàṣẹ fún látẹnu àwọn wòlíì níbí. Wòlíì Àìsáyà sọ pé ẹ wá Olúwa nígbà tẹ́lẹ̀ rí. Ní Àìsáyà 55 verse 4. Amos náà sọ pé ẹ wá Olúwa ẹ ó sì kíni, ẹ ó sì yè. Ẹ wá Olúwa ẹ ó yè. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ẹ̀mí inú àwọn wòlíì mímọ́ pé ẹ wá ẹ ó yè. Àwọn àpọ́stélì náà sọ wípé ká wá Ọlọ́run. Àwọn àpọ́stélì, ẹ jẹ́ ká gbọ́ táwọn àpọ́stélì sọ. Ká bá ti gbọ́ ìtàn àwọn àpọ́stélì tán, tá sì wo Jésù Olúwa fúnra rẹ̀ gan sọ bẹ́ẹ̀. Tá bá sì lè wò tán, a ó dánu dúró. Ẹ jẹ́ wò àwọn àpọ́stélì. Ephesians 6 verse 17 to 18. Ephesians 6 verse 17 to 18. Ká gbọ́ ìtàn àwọn àpọ́stélì bẹ́ẹ̀ yẹn. Ephesians 6 verse 17 to 18. Ìwé Éfésù orí kẹfà 6 verse 17 to 18. Ó ní kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ẹ̀mí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run, láti máa fi ohun ìjìnlẹ̀ ìhìnrere hàn. Ó ní tí í ṣe àṣíborí ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ni kí ẹ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí, kí ẹ sì máa ṣọ́ra sí i nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́. Àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká tún wo ọ̀nà mẹ́ta ni mo fẹ́ wò ní ti àwọn àpọ́stélì. Ní àwọn àpọ́stélì náà sọ tán, wọ́n pàṣẹ fún wa pé ká ṣe kíni, ká máa gbàdúrà. So Colossians 4:2. Kólósè orí 4 ẹsẹ̀ ìkejì. Colossians 4:2. Ẹ máa dúró ṣinṣin nínú àdúrà gbígbà, kí ẹ sì máa ṣọ́ra nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ṣẹ̀rí báyìí. Ẹ má ṣe ń gbàdúrà, ẹ máa ṣọ́ra o. Ẹ máa ṣọ́ra o. Ẹ má jẹ́ kán fi èsì àdúrà yín jóná. Ó ní ẹ sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
So nítorí náà àwọn àpọ́sù náà sọ, ẹ jẹ́ ká wọ́n nàkan sí First Thessalonica 5:17 tó sọ fún wa wípé pray without ceasing, pé ẹ máa gbàdúrà láì sinmi, ẹ gbàdúrà láì sinmi. First Thessalonica 5:17. Ok, àti Jésù Olúwa fúnra rẹ̀ nínú ìwé Matthew 26:41. Matthew 26:41. Jésù fúnra rẹ̀ sọ fún wa, ó ní ẹ máa gbàdúrà, ẹ gbàdúrà. So Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹnìkan wá jókòó sí kọ́nà kan, ó ní kó má gbàdúrà, èèyàn lásán lásán tí ó padà fàyè lẹ̀. Wá ní má gbàdúrà, ìwọ náà wá jókòó ní tó wí, ọwá mi rí báyìí pé ní tó wí mọ̀ ṣẹ lóòótọ́. Wá ní ẹ má gbàdúrà ní orílẹ̀-èdè ìlú tó jẹ́ pé ìkà ló pọ̀, àwọn ìkà tó jẹ́ pé àárín oní Kristẹni wọ́n ti wá sinmi. Gbọ́ báńgẹ́lì rẹ̀ ti wí ní àárín ọ̀tá ló wà, máa ṣọ́ra. Torí pé owó díẹ̀ díẹ̀ tí ń wọlé fún ọkàn rẹ̀ ti balẹ̀ ní tiẹ̀, ó ti wá wò pé kí ìyá máa jẹ̀wọ́ pa. Torí pé owó díẹ̀ díẹ̀ tí ń wọlé fún, ó ti gbàgbé pé ọ̀tá ń bẹ. Wá ní kó má gbàdúrà, inú ìṣẹ́ náà wá ń dùn pé sóòótọ́ ọ̀rọ̀ wá tẹ̀ iwájú. Wọ́n jẹ́ ń tàn ọ́, ewu ń bẹ lóko lóńgẹ́ gan, ewu gan ni. Ó dára fún wa. 26. Matthew 26:41. Ẹ máa ṣọ́ra kí ẹ sì máa gbàdúrà. Jésù ló sọ̀rọ̀ bí o. Ó ní kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹwò. Lóòótọ́ ni ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó sá ìlera fún ara. Ẹ̀rí báyìí, kí ẹ máa ṣọ́ra. Kí sí gbogbo àdúrà tá ń gbà kí sí torí ìbùkún. Ẹlòmíràn ti bèèrè pé owó ló jẹ́ kó máa gbàdúrà, tó bá ti dé òun ti lọ. Má jẹ́ ń tàn ọ́. Ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tí òkété bá roko tó bọ́ bí oko lóko. Oko su, orí su nínú ahéré ló bá kó pé Ọlọ́run ṣe òun ò dààmú kiri mọ́. Ibi tó wọ́n ẹsẹ̀ gbẹ́lẹ̀ tí kaná máa tàn, tó wọ́n máa bùjẹ́. Òun wá rí ló bá rù sórí, ṣẹ̀rí pa Ọlọ́run rẹ̀ dán. Bó ṣe yàdí ọ̀pẹ ló bá rí kùrọ̀ sẹ́yìn pé òkété nídìí èkó, ẹni tí máa ń pa èkó ọdẹ ló bá tán kó òun náà sẹ́nu lẹ́nu rẹ̀ bá ṣe bù kalẹ̀. Bá ń bọ inú rẹ̀ nídùn ní bá ń yọ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ní fìrù rèdí pé Ọlọ́run ṣe òun, ọwọ́ mi ti tó ohun tí mò ń wá. Bí n bá jáde lódidi ọjọ́ mẹ́ta, ebi ò lè pa mí, ebi ò lè pa mí. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí ń jóbọ̀ tí ń fẹsẹ̀ méjì jóbọ̀ àfi pọ́nrún takùté. Bọ́rọ̀ ẹni tí ọwọ́ rẹ̀ tẹ ire tán tí ó gbàdúrà sí rí nu. Àtòun, àtògo tó ní, àtẹrù tó kó, àti gbogbo ohun tó kó, owó náà takùté nu. Sẹ́mi pọ̀wọ́ tó, ọwọ́ ayé ò ní tó wọ̀ tó ń wò mí. Ó sì bá mi sàmì. Mo náà ọwọ́ ayé ò ní tèmi àti ẹ. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a need àdúrà ni. A need àdúrà ni. Àwọn wòlíì sọ ń parẹ́, onísáàmù sọ, àwọn wòlíì sọ, àti àwọn àpọ́stù ìgbàanì sọ. Bẹ́ẹ̀ náà ni Jésù Kristi gan sọ nípa rẹ̀. Ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Lúùkù 18:1. Luke 18:1. Luke 18:1. Luke 18:1. Ó ní Jésù sì pa òwe kan fún wọn nítorí èyí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì sàárẹ̀. Jésù sọ fún pé ó yẹ ká máa gbàdúrà nígbà gbogbo ká má sì sàárẹ̀. So ibi tí àwọn àpọ́sù gan ti mú ti wọn ní pé ẹ gbàdúrà láì sinmi àti láì sàárẹ̀ lórí iná Thessalonica àti ọ̀rọ̀ Jésù gan láti mú. John 16:24. 16:24. John 16:24. John 16:24. Okay. John 16:24. Ó ti di ìsinsìnyí, ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi. Ẹ béèrè, ẹ ó sì rí gbà kí ayọ̀ yín kí ó lè kún. Ṣé pé Jésù sọ báyìí? Ó ní ẹ béèrè, ẹ ó sì rí gbà. Ẹ béèrè lórúkọ mi. Ǹjẹ́ ní orúkọ Jésù ni mo béèrè báyìí? Ẹ béèrè lórúkọ mi, ẹ ó sì rí gbà. Káyọ̀ yín lè ṣe kíni? Káyọ̀ yín lè kún. Ayọ̀ èmi àti ẹ ó kún lórúkọ Jésù. Níbí ni a ó fi àdàgbà tòní rọ̀ sí. Mo kí gbogbo wa tí àwọn òwò wa tá ń lo dátà wa láti fi wọ̀ wá. Orúkọ Jésù náà ò ní tán lọ́wọ́ yín o. Ẹ ò ní nàkan tán kẹ̀ torí kan. Ọ̀nà yóò mọ̀ sí fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí o. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
tó tún fún wa ní oore ọ̀fẹ́, torí bí òun ò bá fún wa ní oore ọ̀fẹ́ a ò lè rí ṣe. Ṣùgbọ́n a dúpẹ́ torí pé ó fún wa lóore ọ̀fẹ́ láti tún ayé tún ṣe tòní. A ó bẹ̀rẹ̀ ní ìjọ́ mẹ́jọ. Ó ní àdúrà ní ọ̀nà pàtàkì láti gba ìbùkún àti agbára Ọlọ́run àti ìmúṣẹ àwọn ìlérí rẹ̀. Ọlọ́run lè ṣe ìlérí fún èèyàn, bí èèyàn bá gbàdúrà ìlérí lè fò ó, ìlérí ò ní fò èmi àti ẹ. So kí ni kò ṣe pé Ọlọ́run ni yóò fò ìlérí. Àwọn kan wà tó pé ayẹ̀ ìlérí ni wọ́n, àwọn ogun ayẹ̀ ìlérí, àwọn adíráwọ̀ lọ́wọ́. Ṣùgbọ́n àdúrà ló fi ṣe kíni, ó fi sánà fún ìlérí ẹ̀ tí ó fi wá sí ìmúṣẹ. Ìlérí Ọlọ́run yóò sì ṣẹ mọ́ ọ lára. God bless you. Àánú Ọlọ́run yóò fi yín lẹ̀ ọ́, mo gbàdúrà lábẹ́ bó ti wù kórí. Lórúkọ Jésù mi ò mọ ìlérí tó wà lórí ti àwọn tí wọ́n náà ti ní. Lórúkọ Jésù ẹ̀má yóò mú ṣẹ lónìí. Ọlọ́run yóò mú ìlérí rẹ̀ sẹ́nu ayé rẹ̀, yóò mú ìlérí rẹ̀ sẹ́nu ilé rẹ̀, yóò mú ìlérí rẹ̀ sẹ́ lójú ọ̀nà rẹ̀. Lórúkọ Jésù ó dá lábùkún fún. Ayé ò ní dí ọ lọ́wọ́ mọ́ o. Ọkàn rẹ yóò sì balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. 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 Ẹ̀yin Jésù lógo. So ẹ pàdé mi lórí YouTube, Christ Campaign TV. Ẹ jẹ́ ká máa bá wa wò ó. Ọlọ́run yóò ràn wá bẹ́ẹ̀ sí ń wò ó. Ọlọ́run ó sì máa bùkún. Kì í ṣe ìwọ nìkan, ẹ máa share rẹ̀, ẹ jẹ́ kó lọ́dọ̀ ẹlòmíì. Orí Facebook Christ Campaign TV. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok Christ Campaign TV. Àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ o. God bless you.